Báwo ni ọ̀rọ̀ oyè jíjẹ sí ipò Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú àti ìjọba ṣe papọ̀? Èyí ni ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ ti ń béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn ìdílé eléyìí tí oyè jíjẹ ti Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú kàn lásìkò yìí, pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ di mímọ̀ wípé kí àwọn ìdílé eléyìí tí ọ̀rọ̀ oyè kàn àti àwọn afọbajẹ nílùú Ìjẹ̀bú kí wọ́n ṣẹ́raró lórí bí wọ́n ti fẹ́ yan Àwùjalẹ̀ míì. Wọ́n pe Àwùjalẹ̀ míì òun náà ni wọ́n ti ń gbìyànjú láti yàn lẹ́yìn tí ọba Síkírù Adétọ̀nà papòdà lẹ́yìn bíi ọdún márùndínláàádọ́rin eyín lórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀. Nínú ọ̀rọ̀ eléyìí tó ṣẹ̀ṣẹ̀ jáde lásìkò yìí, òun náà ni wọ́n ti sọ di mímọ̀ láti ìdílé Fúsẹ̀gbọ̀wà, eyín ìdílé eléyìí tí ọ̀rọ̀ oyè náà kàn lásìkò yìí, wípé ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti pa láṣẹ kí wọ́n dá in tó ní ṣe pẹ̀lú oyè jíjẹ ọ̀hún dúró. Nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n ṣe lálàyé ibẹ̀ ni àwọn kan ti sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ òṣèlú òun náà ló ti wọ ọ̀rọ̀ oyè jíjẹ ti Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú báyìí, tó sì jẹ́ pé ọ̀rọ̀ òṣèlú eléyìí tó ti wọbẹ̀ òun náà ni ó fẹ́ jẹ́ kí àwọn kan mọ gẹran máa wọ mọ́ tó ní ṣe pẹ̀lú oyè jíjẹ ọ̀hún. Ìdí ẹ̀rẹ́ tí ìjọba ìpínlẹ̀ Ògùn fi ní kí wọ́n ṣẹ́raró lórí bí wọ́n ti tẹ̀síwájú láti mọ̀ yan ẹni tí yóò jẹ oyè ọba náà. Láti àsìkò tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti fún àwọn ìdílé tí ọ̀rọ̀ kàn eyín ní gbèdéke ọjọ́ 14 wípé kí wọ́n lọ rèé fi yan ẹni tí yóò bá jẹ orí adé ìlú Ìjẹ̀bú, tó sì jẹ́ wípé wọn ò rí ọ̀rọ̀ ọ̀hún yanjú nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ aṣojú eyín fún ìjọba lórí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ oyè jíjẹ nílùú Ìjẹ̀bú àti ní ìpínlẹ̀ Ògùn lápapọ̀, tí ó mọ̀ ṣe lálàyé òun ló pé àsìkò eléyìí tí ìjọba fún wọn òun náà ni ó ti kọjá báyìí, tí wọ́n sì ní nínú ìpàdé eléyìí tó jẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe òun náà ni wọ́n ti gbọ́dọ̀ mọ bí wọ́n ti lọ rí farabalẹ̀ yan àwọn ọmọ oyè, lẹ́yìn tí wọ́n pé àwọn tí wọ́n jáde gẹ́gẹ́ bí ọmọ oyè òun náà ni wọ́n ti pọ̀ lásìkò yìí, tó sì jẹ́ wípé àti mọ bí wọ́n ti yan orí adé eléyìí tí yóò jẹ́ ti Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú òun náà ni ó ti lọ́jà díẹ̀, níbi tí àwọn kan ti ń fura wípé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn olóṣèlú kan òun náà ni wọ́n ti lọ́wọ́ nínú yíyan ọba náà, tí wọ́n sì fẹ́ da nǹkan papọ̀ eyín lórí bí wọ́n ti yan Àwùjalẹ̀ tuntun ti ìlú Ìjẹ̀bú. Oríṣiríṣi ìbéèrè òun náà ni àwọn èèyàn ti wá ń béèrè lásìkò yìí, wípé ǹjọ́ yẹ kí ìjọba kí wọ́n mọ lọ́wọ́ sí tó ní ṣe pẹ̀lú bí wọ́n ti yan ọba eyín ní ilẹ̀ Yorùbá, àbí kí àwọn afọbajẹ kí wọ́n túbọ̀ sánkó ṣòkòtò wọn kó le, kí wọ́n sì mọ bí wọ́n ti mọ fi èèyàn sórí ipò gẹ́gẹ́ bí ọba, láìṣe pé ọwọ́ ìjọba tàbí ọwọ́ olóṣèlú ó wà nínú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti fi àìdùnnú wọn sí bí ìjọba ìpínlẹ̀ Ògùn bí wọ́n ti pé kí àwọn tí wọ́n jẹ́ afọbajẹ àti ìdílé tí oyè ọba náà kàn kí wọ́n ṣẹ́raró lásìkò tá a wà yìí. Fún àwọn ìròyìn bí èyí sí ẹ lè tẹ̀lé wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo wa pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.